Mo kí yín o gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi nílé lóko pé ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́. Etí tẹ fi ń gbọ́ wa nídìí o. Bákan náà ojú tẹ fi ń rí wa kò ní fọ́. Àṣẹ Ọlọ́run àtijọ́ ni mò ń pẹ́ mú yàn. Ọlọ́run ìsìn private jet ní ń wọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Mo ní kí n sáré gbé yín débẹ̀ ni o. Ṣé mo pàbọ̀ kí n bá wọn èèrà tí ò lọ́mọ nínú? Àwọn àfáà máa ti tẹ́ o. Wọ́n ti kọ àbùkù olóròǹbó. Ẹ̀tẹ́ ìpọ̀. Àfáà tẹ́ débi wípé ó fi àtẹ́tẹ́ dì í. Níbi ìsìnkú K1 The Ultimate. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé wọ́n yẹ̀yẹ́ àfáà? Ẹ mọ̀ pé àwa máa bá yín mú wá live and direct ni. Wọ́n yẹ̀yẹ́ àfáà, wọ́n wọ́ àfáà ńlẹ̀ túrúrú látàrí àtẹnujẹ. Wisdom, don't leave them. Wọ́n yẹ̀yẹ́ àfáà, odidi àfáà lọ́wọ́ lẹ̀. A ti wá bá débi pé àwọn àfáà gan ò tiẹ̀ wá lápọ́nlé mọ́ rárá. Wọ́n ò tiẹ̀ tún wá pọ́n wọn lé, wọn pa àwọn kò pọ́nra wọn lé. Ẹ wá wo bó ṣe yẹ̀yẹ́ wọn. Ṣé bá sọ wípé pátí tó bá invite ẹ sí ló yẹ kó máa attend sí. Ṣẹ́rí tó bá ti invite ẹ sí, my brother, mú jókòó ẹ sílé ni. Ṣùgbọ́n ṣé mọ̀ pé táwọn kan bá ti wà tí wọn ò mójú, tí wọn ò mọ́ra bí oníkiní gbàǹgbà, irú tó máa ń ṣẹlẹ̀ sí irú wọn náà nìyẹn. Wọ́n máa ń padà tẹ́, wọ́n máa ń kábùkù wálé ni. Òun ni irú àwọn àfáà báyìí tí wọ́n collect. Àfáà don collect wotowoto from K1 The Ultimate o. Bàbá yìí ò tiẹ̀ mẹ́ anybody láì bá wí. Kí ló tún gbọ́ fàfà náà? Jẹ́jẹ́jẹ́ lolókùn ṣòkú ẹ̀ láì fìwé pè wọ́n, láì ní kí wọ́n bá ṣe anything níbẹ̀. Ṣùgbọ́n ṣé mọ̀ pé Nàìjíríà náà gbẹ́nu sí ni náà. Àtẹnu àtanujẹ ò ní fi wá, kò ní fi Nàìjíríà lẹ̀. Láwọn àfáà bá kágbádá, àwọn àfáà wa nílọ̀rẹ̀ lọ kágbádá wọlé. Aṣọ ń bọ̀ wá tẹ̀ ni. Wọ́n padà tẹ́ o. Ẹ bá mọ́ pa bá ń bá rí bẹ̀. K1 ò tiẹ̀ yọ sọ, ó mú fún wọn ní live. Kódà ó gbẹ́nu sí máìkì sọ fún wọn ni. Ó dẹ̀ wo àwọn àfáà sùn. Ó dẹ̀ fi ẹ̀rẹ̀, ó fi rẹ́ wọn lára. Ó ń jẹ́ kó yé máa yé wọn pé ẹ máa wò ó. Ṣẹ̀rá àwọn àfáà sìn, wọ́n máa tó lẹ́nu ṣọ́ọ̀tì. Wọ́n máa tó gbórí wọlé. Ọ̀rọ̀ yẹn le. Ṣẹ́rí tó bá jẹ́ pé àwọn àfáà wa jókòó tó ti sọ yẹn, ó yẹ kó bá gbádá kan máa lọ lé ni. Torí insult burúkú ni ọ̀rọ̀ yẹn le. Tó dẹ̀ jẹ́ pé wọn ò rí kankan ṣe sí. Ẹ wá bá débi pé àfáà ò wá níyì mọ́. Àfáà ò wá níyì mọ́. Ẹ̀tẹ́ ìpọ̀. Ká mọ̀ pọ̀ ẹ̀sìn ìpọ̀. Ó wá wọ́ wọn lẹ̀ túrútú. Ṣé ẹ ti rí? Ṣé ẹ ti rí o? Ara tá a sọ nìyẹn wípé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ìmí inú wọn. Àtẹnujẹ ló pọ̀ ló ń pa wọ́n kú lọ. Ara ẹni tó ṣẹlẹ̀ sí Wasiu Ayinde yìí. Ẹ jẹ́ ká flashback. Wípé ṣe rí ìgbà tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní bá ilẹ̀ Yorùbá jẹ́, àwọn mùsùlùmí yìí ó ní owó tó ti ń gbé fún wọn. Bóyá ká sọ pé àwọn ọmọ ọba Saudi ń gbówó fún wọn láti fi lè máa spread mùsùlùmí káàkiri ilẹ̀ Nàìjíríà ni. Torí owó yìí náà ni ọba dá látẹnujẹ káàkiri. Ó yẹ wò. Now, Sharia law tó tún náà fẹ́ gbé wọ ìlú ìpínlẹ̀ Èkìtì. Ṣé ẹ mọ̀ pé tí ò bá ti ní pé nǹkan kan nú tó bí nǹkan kan jáde, mo mọ̀ pé wọn ò ní máa pariwo báyìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ birthright wọn nù tó fi wá wò sùn tó fi wá yẹ̀ èyí ò dáa. Ó yẹ̀yẹ́ àfáà kó ṣẹ̀bi ẹ̀ náà. Ìgbà tí pé àwọn àfáà ojú mi tó lọ́ máa ń fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni. Ṣé rí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ jẹ́ pé ẹ ò fi ọpọlọ àtọgbọ́n tó lé ayé. Tẹ́ ń ṣe gànràngànràn, ẹ̀tẹ́ ni ó bá dé o. Bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá múra ẹ̀tẹ́ ni ó bá dé. Ṣé rí báwọn àfáà kan ti tẹ́ níbi títí òkú ìyá Wasiu. Bẹ́ẹ̀ lẹ́yìn àfáà alátẹnujẹ. Ẹ̀yin àfáà wọ̀nbílíkì wọ̀nbíà bẹ́ẹ̀ ṣe mọ́ tẹ́ káàkiri ni o. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń tako Yorùbá nation.
tẹ́ ò fẹ́ kí Yorùbá nation wáyé bí gbogbo yín ó ṣe mọ́ tẹ́ mọ́ fàtẹ́tẹ́ dín náà nìyẹn ẹlẹ́ ò ní gbọ́ àwa náà sọ fún ipá ò ní gbà bẹ́ẹ̀ ni torí tẹ́ bá ti sọ wípé ẹ ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó ní ìlọsíwájú a mọ̀ fi méjèèjì a mọ̀ fi ránṣẹ́ sí yín ni nítorí àìwọ ní káwa máa yín sókè pé kí Yorùbá gba òmìnira kẹ́yìn kan wà bí kọ̀rọ̀kan kẹ́ ẹ mọ́ ní rọ́ kò lè ṣeé ṣe ṣètìlídìí tá a fi sọ pé ẹ jẹ́ ká bọ́ ṣètìlídìí tá a fi ń pẹ̀lú pé ẹ jẹ́ àgbà òmìnira nítorí pé bí pé a ti mọ̀ wípé àwọn arábí ẹranko ló pọ̀ jù nínú wọn gbogbo ṣàríà lọ gbogbo nǹkan tí wọ́n ń ṣe ọgbọ́n àti ìrówó tí wọ́n ń bẹ̀ ló pọ̀ jù àtẹnujẹ ti pọ̀ jù àtẹnujẹ ó ti pọ̀ jù fún ọ̀pọ̀lọpọ̀ àáfàá òun ló ṣe dàbí pé ìmí gan tó bá tún dọ́dọ̀ àáfàá mi ìró òjá mọ̀ ó tọ́ mọ́ àbà ẹ wo gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú o ẹ jẹ́ á ronú ẹ jẹ́ á ronú a ò ní àwọn àáfàá gidi ò sí o ṣùgbọ́n onírọ́ ó ti bèèyàn rere jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ àkàtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ o Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o bẹ́ẹ̀ ni Yorùbá nation no going back no retreat no surrender bẹ́ẹ̀ ni Ọlọ́run á wà pẹ̀lú wa o á dẹ̀ gbé wa dé ilẹ̀ lérí pẹ̀lú àṣẹ Èdùà bẹ́ẹ̀ ni o ó mà ṣe o àfìgbà tí àwọn àáfàá kábùkù tí Wàsíù Àyìndé tó kàn wọ́n lábùkù àbùkù olóròǹbó ìgbà tó jẹ́ pé àáfàá oníjẹkújẹ olè ọ̀lẹ ń tẹ̀lé àáfàá ló pọ̀ jù wọ́n ti wá sọ pé ọ̀lẹ tẹ̀lé àáfàá ìgbà táfàá gan ò fira wọn sí ipò ọ̀wọ̀ Yorùbá nation la fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni ọ̀kan ló ní àlejò tá ò bá fìwé pè ntójú ẹ̀ bá rí ni kò fara mọ́ kò ní ìwúlẹ̀ gbà pọ́nlé Yorùbá nation la fẹ́ no going back òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ṣé ẹ ti rí bẹ́ẹ̀ ṣe mọ́ tẹ́lẹ̀ kankan nìyẹn tẹ́ ẹ bá kọ̀ tẹ́ bá sọ wípé ẹ ò ní dẹ̀yìn lẹ́yìn Yorùbá tẹ́ bá sọ wípé ẹ fẹ́ wá run ilẹ̀ Yorùbá àwa náà ṣetán láti yarí tì yín bọ́lọ́run ṣe ń fi ń ṣẹ̀sìn ilẹ̀ yẹn kankan ló máa fi mọ̀ pé ilẹ̀ Yorùbá ò ṣe ibi tẹ́ ẹ ti lè ṣe kiri tẹ́ ẹ lè tẹ̀ gàràgàrà ẹ wọ ìyá mi bàbá mi bá a ṣe ẹ like ẹ comment ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ìyàwó èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation ní kọ́lọ́nù àbáyọ la fi sọ pé a ó máa bẹ̀ ọ́ bẹ́ẹ̀ ní bẹ́ṣu ní o àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀ náà gbogbo ẹni tó bá máa láwọn ní dé òun máa láwọn ní dé bá God bless Yorùbá nation ó dàbọ̀.